Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, aláàánú àti olùpamọ́ wa, àwa dúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kọkànlá. A dúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa, èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tí ẹ̀yin Olúwa lóòtú ṣẹ́. A sì dúpẹ́ nítorí pé gbogbo ogun tó bá ti dìde sí wa ní èyí tó kù kí ọdún ìparí ni ẹ̀yin Olúwa yóò tẹ̀ mọ́lẹ̀. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ní o yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé Ọlọ́run mọ rírì ipa rẹ. Ọlọ́run mọ rírì ipa rẹ. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án. Genesis orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo. Ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọkórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè, òun ni orúkọ rẹ̀. Ìgbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Genesis bákan náà orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Genesis orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Ṣùgbọ́n a ó ṣe pépèpé nítorí àkókò wa. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Olúwa sì wí pé èmi ó wá pa ohun tí èmi yóò ṣe mọ́ fún Ábúráhámù bí? A ó tún kọjá lọ sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìkẹtàdínlógún. Ábúráhámù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó wí pé ìwọ á run olódodo pẹ̀lú àwọn ènìyàn búburú bí? Bóyá 50 olódodo yóò wà nínú ìlú náà, ìwọ yóò á run kí ìwọ kí ó dá ibẹ̀ sí nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ìkẹrìndínlọ́gbọ̀n. Olúwa sì wí pé bí mo bá rí 50 olódodo nínú ìlú Sódómù, ǹjẹ́ èmi yóò dá gbogbo ibẹ̀ sí nítorí wọn. Ábúráhámù sì dáhùn, ó wí pé wò nísinsìnyí o, èmi ti dáwọ́ lé o láti bá Ọlọ́run yín sọ̀rọ̀. Èmi ẹni tí í ṣe erùpẹ̀ àti ẹrú, bóyá 40 olódodo lè wà, ìwọ yóò á run gbogbo ìlú náà nítorí 5. Òun sì wí pé bí mo bá rí 35 níbẹ̀, èmi kì yóò run wọn o. Ó sì tún sọ fún ẹ̀wẹ̀, ó ní bóyá a ó rí 40 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run wọn nítorí 40. Ó sì tún wí pé jọ̀ọ́ o, kí inú kí ó má ṣe bí Ọlọ́run o, èmi ò sì máa wí o, bóyá a ó rí 30 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run bí mo bá rí 30 níbẹ̀. Ó wí pé wò ó ná, èmi ti dáwọ́ lé láti bá Ọlọ́run yín sọ̀rọ̀, bóyá a ó rí 20 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run nítorí 20. Ó wí pé jọ̀ọ́ o, kí inú kí ó má ṣe bí Ọlọ́run o, lẹ́ẹ̀kan ṣoṣo yìí ni èmi yóò wí mọ́ o, bóyá a ó rí 10 níbẹ̀. Ó wí pé èmi kì yóò run wọ́n nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ. Lójú kan náà bí ó ti bá Ábúráhámù sọ̀rọ̀ tán, Ábúráhámù sì padà lọ sí ibùjókòó rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Mo ti ṣe àkíyèsí nínú ìrírí mi pẹ̀lú Ọlọ́run pé bí ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ alágbára àti ẹ̀rù jẹ̀jẹ̀, ó sábà máa ń fẹ́ ṣe àwọn nǹkan ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí ó bá fẹ́ ṣe nǹkan, yóò ní kí àwọn ọmọ rẹ̀ ṣe díẹ̀ lára rẹ̀ nígbà tí òun yóò ṣe ìyókù. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, ó mú àwọn ẹranko tó dá tọ̀ Ádámù láti fún wọn ní orúkọ. Ohun tí Ádámù pè wọ́n ló di orúkọ wọn. Nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 5 dé 7, Jésù ti mọ ohun tí yóò ṣe o. Ó ti mọ ohun tí yóò ṣe tẹ́lẹ̀.
ó sì bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọn yóò ṣe bọ́ 5,000 ènìyàn. Lẹ́yìn ọ̀rẹyìn ó lo ọmọdékùnrin kan tí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mú wá láti bọ́ àwọn èrò náà. Bí Ọlọ́run ṣe lágbára tó, ó fẹ́ràn láti ní ipa àwọn ọmọ rẹ̀ nínú ohun tí ó bá fẹ́ ṣe. Ó ṣeni láàánú ẹ̀wẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kò súnmọ́ Ọlọ́run tó fún un láti farahàn fún wọn fún ipa wọn. Nínú ìwé Èzíkẹ́lì orí 17 ẹsẹ̀ 1 dé 10, Ọlọ́run mú ènìyàn kan lọ sí àfonífojì tó kún fún egungun gbígbẹ. Ó sì bi léèrè bóyá àwọn egungun náà lè yè. Nígbà tí Kristẹni bá bẹ̀rẹ̀ sí ní mú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run ní bàádà, onítọ̀hún ò ní gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run nìkan, ṣùgbọ́n yóò bẹ̀rẹ̀ sí ní àwọn ìjíròrò tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀. Ẹnikẹ́ni lè gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n kìkì díẹ̀ ló máa ń bá jíròrò, díẹ̀ ló sì máa ń di kòríkòsùn pẹ̀lú rẹ̀, débi pé Ọlọ́run yóò lè bi wọ́n pé, ọmọ mi, kí ni o rò pé a lè ṣe sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí? Nínú Bíbélì kíkà wa tòní, a rí i pé Ábúráhámù ó ní ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, tí Ọlọ́run kò fi lè ṣe èròǹgbà rẹ̀ láti pa Sódómù àti Gòmárà run láì fi tó o létí. Tí o bá fẹ́ kí Ọlọ́run máa bá ọ lójoojúmọ́ fún ipa rẹ̀ nínú àwọn nǹkan tí ó fẹ́ ṣe, o gbọ́dọ̀ di kòríkòsùn Ọlọ́run o. O gbọ́dọ̀ súnmọ́ dáradára tí yóò fi sọ pé, mi ò lè ṣe ohun tí mo fẹ́ ṣe, mi lè fi pamọ́ fún ọ̀rẹ́ mi. Lílọ sí ilé ìjọsìn déédéé kò tó. Àwọn ohun tó wà nípa Ọlọ́run ó sì pọ̀ gan-an ju ohun tí o lè rí nípa lílo wákàtí 2 tàbí 3 nínú ìsìn. Láti jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, o ní láti lo àkókò pẹ̀lú rẹ̀ nínú àdúrà, kí o sì ka ọ̀rọ̀ rẹ̀ déédéé. Nígbà tí o bá ń lo àkókò pẹ̀lú rẹ̀ lójoojúmọ́, kì í ṣe pé wà á mọ̀ nípa rẹ̀ nìkan, ṣùgbọ́n òun náà yóò béèrè fún ipa tirẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì sí i gan-an. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ Ọlọ́run lè béèrè fún ipa rẹ nínú ohunkóhun tí ó bá fẹ́ ṣe bí? Ẹ jẹ́ á sọ pé, bàbá mi, Ọlọ́run ṣe mí ní kòríkòsùn rẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe Ábúráhámù ní kòríkòsùn rẹ̀, tí o kò lè ṣaláì má fi ohun tí o fẹ́ ṣe tó o létí. Olúwa jọ̀wọ́ mú mi súnmọ́ ọ sí o, kí o ṣe mí ní kòríkòsùn rẹ̀, kí o lè máa fi àwọn ohun tí yóò ṣẹlẹ̀ tó mi létí kí ó tó ṣẹlẹ̀. Ọlọ́run yóò sì ṣe wá ní kòríkòsùn rẹ̀ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣe.